Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Èyí tún lágbára o. Ètò àtúgbọ̀ ìtún lágbára. Ṣé ẹ rí tí Ọlọ́run bá ti wà lẹ́yìn ẹ̀dá, kò sí ọwọ́ tí èèyàn kankan lè gbé àṣírí wọn máa tú ni. Òun ló dáfá fún ọ̀rọ̀ tá a gbọ́ lórí ọ̀rọ̀ PA àǹtí Wáẹ́m tó tú àṣírí àǹtí Wáẹ́m. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn tó ń bá àwọn sisi wa gbogbo yìí tó ń bá wọn ṣiṣẹ́, ṣé ẹ mọ̀ pé gbogbo wọn ló mọ ìwà wọn? Wọ́n dẹ̀ mọ̀ wípé Queen Naomi èèyàn tí Ọlọ́run nífẹ̀ẹ́ ni. Queen Naomi èèyàn tó jẹ́ pé ó ní inú tó dáa ni. Kò ń ṣe èèyàn tó jẹ́ pé ó ń ba tẹni ẹlẹ́ni jẹ́ lẹ́yìn, àbí tí ó ń ṣe ibi síyàn lẹ́yìn. Wọ́n rí wọn, wọ́n ṣe ibi síyàn lẹ́yìn rí. Ṣé ẹ mọ̀ pé ẹni tó bá jẹ́ PA ẹni, ó máa mọ̀yàn dáadáa. Láti inú déta ló ti máa mọ ìwà ẹni yẹn. PA ń bá àwọn èèyàn jáde, wọ́n ń bá àwọn èèyàn rìn. Gbogbo ibi tí èèyàn bá ń lọ, òun ni PA èèyàn máa ń tẹ̀lé èèyàn lọ. PA àǹtí wa yìí, wọ́n ti jọ máa lọ ibi oríṣìíríṣìí, bí kan máa lọ ibi tó ti ń ṣe àwọn àjò lóríṣìíríṣìí. Àṣírí àǹtí wa yìí dẹ̀ máa wà lọ́wọ́ ẹ̀ dáadáa. Wọ́n ní ọ́díò kan wà, wọ́n ní ṣe ló tú ọ́díò yẹn o. Ẹ̀yin èèyàn, wọ́n ló tú àṣírí àǹtí wa fún bàbá wẹrẹ́ ńlá. Wọ́n ní parọ́pù gan pọ̀ sí ọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé, kí ló wà nínú ọ́díò yìí? Ilé ayé yìí le o. Àfi kí Ọlọ́run máa ṣàánú wa ní o. Ẹ̀yin èèyàn lé, ta ló rìkọ́ọ̀dù àǹtí Wáẹ́m? Mọ̀. Ṣé ẹ mọ̀ wípé wọ́n lọ sí Odùduwà Court, ibi tí wọ́n ti gbọ́ ẹjọ́ èèyàn kan àti èkejì nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní inú Royal Mansion nígbà tí gbogbo wọn rọ́ wá. Wọ́n ní àǹtí Wáẹ́m ló lédi àwọn sisi wa gbogbo yìí. Tán ti sọ wípé àǹtí wa Fashion ṣubú, wípé wọ́n pe SSS, wípé Queen Naomi pe SSS. Tẹ bá rántí gist yẹn àti mú wá rí. Tá fi sọ fún yín pé kábíyèsí gba ẹni tó máa bá Queen Naomi sọ̀rọ̀ ní Odùduwà Court fún wọn. Ọ̀rọ̀ yẹn ló ń jà ràìnràìn ní Odùduwà Court. Ṣùgbọ́n evidence tí PA àǹtí wa mú jáde, ọ̀rọ̀ ẹnu ara ẹ̀ ló fi sọ ọ̀rọ̀ yẹn. Wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ tó sọ yìí kò lè bọ́ nínú ẹ̀ láíláí nítorí pé ó fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ni. Ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá fi ẹnu ara èèyàn sọ̀rọ̀, ó yàtọ̀ sí tán bá parọ́ mọ́yàn tó jẹ́ pé ẹ ní evidence. But evidence tó mú jáde yìí, nínú ọ̀rọ̀ yìí, nǹkan tá a gbọ́ ni pé àǹtí wa ní tí olódì Queen Naomi bá lóyún o, oyún yẹn ò ní dúró. Ẹnu ara ẹ̀ ló fi sọ. Nǹkan tá a gbọ́ allegedly ni o. Ṣé ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín, mi ò bá kábíyèsí gbénu palace o. Mọ̀ nǹkan tá a bá gbọ́ lórí social media yìí, ẹ̀yin èèyàn wa, a máa wá torchlight sí i. Ó fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ yìí jáde ni. Wọ́n dẹ̀ record ẹ̀. So ìgbà tó mú evidence jáde tí wọ́n play evidence, kò sí nǹkan tó lè ṣe ju pé kó máa bẹ̀bẹ̀ lọ. Wọ́n ní ṣe ló di ẹsẹ̀ bàbá ọba mú, ìyẹn parọ́pù tó ń bẹ parọ́pù tó ń sunkún nítorí pé àṣírí àǹtí wa ti tú pátápátá. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní PA yìí, wọ́n ló sọ dẹ́ndé ọ̀rọ̀ bí a ṣe gbọ́ o, allegedly o. Wọ́n ní ó sọ fún parọ́pù àti bàbá wa erin ńlá wípé àwọn tó ń ṣiṣẹ́ fún àǹtí Wáẹ́m wọ́n pọ̀ gan. Wípé oríṣìíríṣìí nǹkan ni wọ́n ti ṣe sí kábíyèsí. Wọ́n ní inú ibi tó ń gbé gan, wípé kán lọ máa tú ibẹ̀, wípé wọ́n á bá dẹ́ndé ògùn níbẹ̀. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. Wọ́n ní ọwọ́ àǹtí wa ò mọ́ rárá,
wípé nǹkan tó ti gbé ṣe lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi wípé kì í ṣe kékeré. Ṣé ẹ mọ̀ pé nìkan la ti ń sọ gbogbo nǹkan tí àwọn àǹtí wa M ti máa ń ṣe? Ṣé ẹ mọ̀ pé nìkan la ti máa ń sọ wípé gbogbo àwọn nǹkan bí kò máa sáré kiri, àwọn gbóná nídìí irú ìwà báyẹn. Kì í ṣe ìwà kékeré, kì í ṣe ìwà kékeré. Wọ́n ní àṣírí àǹtí wa ti tú wípé wọ́n sunkún, wọ́n di ẹsẹ̀ parọ́pọ̀ mú kí parọ́pọ̀ dáríjì àwọn, wípé kí wọ́n forgive àwọn. Wọ́n ní ọ̀rọ̀ tán sọ ẹnu wọn náà fi sọ. Wọ́n dẹ̀ bóyá PA yẹn bóyá ó tẹ̀ tí ń ṣọ́ ni, torí wọ́n ní pé ó jẹ PA yẹn lówó bí a ṣe gbọ́, wípé ọ̀rọ̀ owó ló díjà wọn sílẹ̀, wípé ó sọ fún PA yẹn pé kó relocate. Oríṣiríṣi nǹkan ṣá wà láàrin wọn. Wọ́n ní wọ́n ní nǹkan tó fa ọ̀rọ̀ yìí nìyẹn, wípé kò fẹ́ san owó PA yẹn fún. Ó dàbí ẹni pé àǹtí wa máa ń ṣe fún àwọn tó bá ṣiṣẹ́, torí ńgbà kan náà a gbọ́ pé ó ṣe fún driver ẹ̀ náà. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ọ́díò yìí ó ti dé Odùduwà Court o, wípé wọ́n dẹ̀ ti mú ọ̀rọ̀ yìí dání. Wọ́n ní bàbá Erin ńlá wọ́n ná bínú nígbà tó ń gbọ́ ọ́díò yẹn, wípé kí ló dé, kí ni Queen Naomi ṣe fún yín? Ẹ lé pa obìnrin yìí títí ẹ fẹ́ dẹ́yìn. Ṣé ẹ ti rí reason tí mo fi ní kò yẹ kí Queen Naomi jẹ́ kí ó wọ inú Royal Mansion yẹn? A lot of people tán comment lórí gist tí mo ṣe lánàá, gbogbo wọn náà ló ń sọ pé kò yẹ kí wọ́n jẹ́ kí ó wọ inú Royal Mansion yẹn. Kí la mọ̀ tó lè dà sílẹ̀ ń bẹ̀? Kí la mọ̀ tó lè dà sílẹ̀ ń bẹ̀? Ẹ lè trust àwọn obìnrin yìí. Queen Naomi tẹ́ bá ń gbọ́ mi, ẹ lè trust àwọn obìnrin yìí. Ẹ keep away from them. Allow wọn láti wá sínú ilé yín mọ́. Kán dúró sí inú palace ibi tí ọkọ wọn fi wọ́n sí, nítorí pé gbogbo ojú báyìí ni alákàn fi ń ṣọ́rí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní pé wọ́n charge àǹtí wa o ní Odùduwà Court. Wọ́n nítorí evidence yìí àǹtí wo lè bọ́ nínú ẹ̀ láéláé. Gist tá a gbọ́ nìyẹn, ta ní ká wá sọ fún yín, ẹ̀yin èèyàn allegedly. Ẹ̀yin èèyàn lé, bí mo ṣe máa ń sọ fún yín allegedly ní gbogbo nǹkan tí mo wá sọ fún yín. Mi ìbá kábíyèsí gbénu palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní orí ìkànnì yìí, ní ilé àti lẹ́yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Mashola ní orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní April 15. Abáwaláyé ara ẹ máa gbáradì. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni sọ̀rọ̀ jẹ, ẹni sọ̀rọ̀ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.